Ọgbẹni Arẹgbẹṣọla bá Sẹnetọ Baṣiru Kẹdun lórí ikú ìyá rẹ̀. Ṣebí gbogbo wa la dágbádá ikú tí kò sì gbọdọ̀ má kan ẹnì kọ̀ọ̀kan wa. Ọgbẹni Arẹgbẹṣọla ti fi ìdárò rẹ̀ hàn lórí ikú ìyá àgbà Alhaja Sidikatu Abẹkẹ Baṣiru, ìyá tó bí Sẹnitọ Suraju Ajibola Baṣiru, tó jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè yìí. Nínú ọ̀rọ̀ ìtùnú rẹ̀, Arẹgbẹṣọla sọ pé ikú jẹ́ òpin tí gbogbo ẹ̀dá ènìyàn yóò dé. Ó sì rántí bó sì jẹ́ pé Suraju Baṣiru ló sọ fún òun nípa ikú ìyá rẹ̀ nígbà tí wọ́n wà nílùú Benin Kebbi lórí ètò ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí àwọn gómìnà ṣe ní ọdún 9 sẹ́yìn. Arẹgbẹṣọla sọ pẹ̀lú ìrírí tí òun ní, ó ní mo mọ ìrora tí ikú ìyá máa ń fà fún ọmọ. Ìdí nìyí tí mo fi bá Suraju Baṣiru àti gbogbo ẹbí náà kẹ́dùn, nítorí àlàfo tí ìyá bá fi sílẹ̀ kò sí ẹnikẹ́ni tó lè dí. Ọ̀gbẹ́ni wa gbàdúrà pé kí Allah tẹ́wọ́ gba màmá gẹ́gẹ́ bí mùsùlùmí tòótọ́ àti ìyá rere tí ó jẹ́, kí ó sì fún ní àjánà Firdaus. Bákan náà, ó gbàdúrà kí Allah fún gbogbo ẹbí náà ní ìgbàgbọ́, sùúrù, oore-ọ̀fẹ́ àti àánú láti kojú àdánù ńlá yìí. Arẹgbẹṣọla tún sọ pé màmá jẹ́ ìyá àgbà gidi tó fi àpẹẹrẹ rere lélẹ̀. Wọ́n sì fi àdúrà parí ọ̀rọ̀ rẹ̀ pé kí Allah mú kí ìsinmi ayérayé rẹ̀ kún fún ayọ̀. Ó tún fi ọ̀rọ̀ ìkíni túnú rẹ̀ ránṣẹ́ sí gbogbo ẹbí Alhaja Sidikatu Abẹkẹ Baṣiru.